gbogbo ènìyàn pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday September 18 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. mo kí ọlọ́run ọba mo ṣèbọ Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbọ Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sùn ọ̀ṣẹ́, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ wúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. ẹ̀yin oníràwọ̀ náà tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. mọ́ọ́dún yẹn máa dára púpọ̀ lọ́jọ́ tòní, tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ lọ́jọ́ tòní láti fi ronú àròjinlẹ̀ nípa àwọn ohun tẹ́ tún fẹ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. nǹkan máa lọ dáadáa lọ́jọ́ tòní, èní máa favour yín púpọ̀. gbogbo ìtẹ́ bá dáwọ́lé pátá ló máa rí bí ẹ ṣe ń fẹ́, tó sì jẹ́ pàkókò ìtú dára púpọ̀ láti fi rí dájú pé ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín, àwọn olólùfẹ́ yín kó dánmọ́rán dáadáa. bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tó bá dàbí iṣu tó wà láàrin yín tẹ́lẹ̀ kẹ́rí dájú pé ogbò ẹ̀ parẹ́ pátápátá, kí gbogbo ẹ̀ dópin. kẹ́ má tàṣe jùbọ ohunkóhun lé ní o. ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. ẹ tẹpá mọ́ṣẹ́ lé ní, kẹ́ sì rí dájú pé ẹ jẹ́ kí ara yà yín ju bí ó ti ṣe yẹ lọ lórí ohunkóhun. aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. ọkàn yín lè pòrúurú bákan lọ́jọ́ tòní. ó lè nira díẹ̀ fún yín láti mójútó àwọn kankan lọ́jọ́ tòní, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ ní láti kíyèsára dáadáa kẹ́kẹ́ dájú pé àwọn kan tó ṣe kókó fún yín lè ní ẹ mójútó láláì mísìn kankan bẹ́ẹ̀. ẹ jìnnà sí pé bóyá à ń gbéṣẹ́ kan tó ṣe kókó fún yín láti ṣe fẹ́ lòmíì, à ń ní kíyàn bá yín ṣiṣẹ́, ẹ jìnnà sí pátápátá. fúnra yín ni kẹ́ á ń du iṣẹ́ yín dára lọ́jọ́ tòní. torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lè má padà nífẹ̀ẹ́ sí rìsọ́ọ̀tì ẹ̀tẹ́lómi bàbá yín ṣe. ó lè dàbí ìgbà pé ẹ máa padà rìgírẹ́sì pé ta ló ní kí n gbé fún ẹ. lẹ́ni kẹ́ rí dájú pé ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. ẹ free mind yín, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léyàn rárá lẹ́ni. yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 12 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. ọ̀pọ̀lọpọ̀ opportunity ló máa jẹ fún yín lọ́jọ́ tòní. ó sì dára púpọ̀ kẹ́ fọjọ́ tòní kẹ́ fi wá bí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín bó ìfẹ́ dánmọ́ dáadáa, kẹ́ fọ̀yàyà báwọn èèyàn ṣe, kẹ́ ṣe dáadáa sáwọn olólùfẹ́ yín látàrí pé ó ṣeéṣe kó ṣe pátijọ́ mẹ́ta lẹ ti ń take wọn for granted lẹ́ẹ̀ ti fi bẹ́ẹ̀ kà wọ́n kún rẹpẹtẹ. lẹ́ni kẹ́ rí dájú gbogbo iṣu tó bá wà láàrin yín àti màlẹ́bí náà kí gbogbo ẹ̀ yanjú, kẹ́ sì lo àkókò àti ìgbà pẹ̀lú wọn. ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ free láti káàkiri lọ bíkíbi lẹ́ni láti lọ wá bóyá ìfẹ́ da. ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì rí dájú pé ẹ fọ̀wọ̀ fáwọn tọ́wọ́ tọ́ sí lẹ́ni pẹ̀lú. pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. èní ẹ jìnnà sí pà ń sọ̀rọ̀ àsọjù kó má jẹ́ pé padà lọ sọ̀rọ̀ tó ṣe é pé ó máa ṣèpalára fún ìmọ̀lára ọmọlàkejì. lẹ́ni kẹ́ kíyèsára dáadáa pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí o. tẹ́bà kíyèsára ẹ lè wà disappointed nínú ara yín látàrí pé má kọ́ lọ sọ̀rọ̀ tó ṣe é pé ẹ̀yin gan mọ̀mọ́ láti sọ tó sì máa jẹ́ pọ̀rọ̀ tó máa wúwo díẹ̀. ẹ rí dájú pé ẹ kọ bí ara sáwọn nǹkan tó wulẹ̀ ṣe kókó nù gbèsè ayé yín tẹ́ fẹ́ mójútó. ó sì dára lẹ́ni kí ẹ rẹ́rìn músẹ́, tẹ́ bá rẹ́rìn músẹ́ dáadáa jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀, á sì jẹ́ kọjọ́ tòní tún dára púpọ̀. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ gbà láfíà láàyè kí ẹ sì ní ìrẹ̀lẹ̀. wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. ó ṣeéṣe kó dàbí ìgbà pé àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wà fún yín tàbí kọ́kàn yín pòrúurú púpọ̀. ẹ wá ní láti rí dájú pé ẹ kọbi ara sí bí ẹ ṣe ń fìlì yìí, kí ẹ má fàyè gba mood swing rárá. gbogbo àwọn nǹkan tó dàbí ìṣòro á máa wáyé nínú ìgbésí ayé ẹni á sì máa lọ náà ni. ẹ rí dájú pé àwọn nǹkan tó bá dàbí ìṣòro tó ń wáyé fún yín lásìkò yìí, ẹ rí dájú pé ẹ̀kọ́ lẹ fi kọ́ o láti fi wá ìdàgbàsókè fúnra yín. ẹ balance mindset yín púpọ̀ lọ́jọ́ tènìyàn máa wọ̀nyí lọ́wọ́ láti jẹ́ kọjọ́ tòní tó ṣẹ́pẹ́rẹ́. lẹ́ni kò dára kẹ́ finú tọ́yàn rárá tàbí gbára léyàn rárá. ẹ ṣe nǹkan yín létò ètò kẹsì fọgbọ́n àtòyé tọ́lọ́ ń fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 agbára káká máa wà fún yín, ẹ máa ní ìgbàgbọ́ ní kíkún ara yín, ẹ máa wà very motivated láti gbé àwọn ìgbésẹ̀ kan nú gbèsè ayé yín tó sì jẹ́ pé àwọn ìgbésẹ̀ yìí lè bí ìpòpadà ọ̀tún nú gbèsè ayé yín pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé náà ṣeéṣe kó jẹ́ ti iṣẹ́ tàbí ti ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ fi gbé ìgbésẹ̀ tuntun kẹ́ take action lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wá gbogbo ọ̀nà láti wá ìgbésẹ̀ ayé yín ṣe fẹ́ dára lọ́jọ́ tòní. Tó bá gba kí ẹ jáde kúrò nílé kẹ́ ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. Ẹ tẹpá mọ́ṣẹ́ lẹ́nìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi lẹ́nìí láti lọ wá bóyá fẹ́ da kírímù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti lọ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn kan tó dàbí ìdánwò kan kó fẹ́ wáyé tàbí kí ilé koko kan fẹ́ wáyé díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa padà borí rẹ̀, ẹ máa padà ṣàṣeyọrí lórí àwọn challenges èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wà strong, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lénìí pátá lẹ máa borí ní ìrọ̀rùn. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ẹ ní láti jìnnà sí pé à ń confront ẹni tó ṣe é pé jù ni lọ bóyá láàyè iṣẹ́ ni àbí níbikíbi, ẹni tó ṣe é pé bóyá ipò ẹ̀ ga ju tèèyàn lọ. Ẹ rí dájú pé ẹ kojú wọn rárá. Ẹ ní láti kíyèsára kí ẹ mú sùúrù lò pàápàá tẹ́ bá ní bísínẹ́sì pẹ̀lú èèyàn tó ṣe é pé ó ní level jù yín lọ dáadáa tàbí tó wà ní ipò àṣẹ kan. Kẹ́ rí dájú pé ẹ kíyèsára látàrí pa ìmú sùúrù lò pẹ̀lú wọn ó ṣeéṣe kó fẹ́ bí issue díẹ̀ o. Gbogbo nǹkan tó bá dẹ̀ dàbí delay lọ́jọ́ tòní kẹ́ má fàyè gbà rárá kó má jẹ́ káwọn nǹkan tẹ́ fẹ́ ṣe ní iṣẹ́ lẹ́nìí kó le kókó. Lẹ́nìí kí ẹ mọ̀ dájú pé tẹ́ bá nílò àmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ èèyàn tó ṣe é pé ó lágbára jù yín lọ àbó nípò jù yín lọ àbó láṣẹ jù yín lọ àbẹni tó wà lókè, ẹ rí dájú pé ẹ béèrè ní gbogbo ọ̀nà. Ìrọ̀rùn báyìí ló máa fi ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má tàṣejù bọ ohunkóhun lénìí o. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun pẹ̀lú. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe kí ẹ wà highly spiritual dáadáa lénìí, kí ẹ fẹ́ rìnrìn àjò ẹ̀mí díẹ̀. Ó ṣeé ṣe kó wù yín púpọ̀ láti mọ̀ nípa ara yín sí dáadáa, láti mọ̀ nípa ìrìn àjò ìgbésí ayé yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa láǹfààní àti bára yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ máa lè fi gbogbo àwọn nǹkan tó dàbí ìgbà pé kò sí nípò nú ìgbésí ayé yín ẹ máa lè fi sípò padà lọ́jọ́ tòní. Kẹ́ báwọn yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kẹ́ má wọṣọ dúdú rárá o, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú lénìí dára. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpele èròkò Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe kó ṣe yín bí ìgbà pé àbí nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ nígbèsí ayé yín. Ẹ lè máa ra àwọn èròǹgbà tí ò tọ́ yẹn. Ipò oru ọkàn lè wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Ó dára kẹ́ wulẹ̀ rí dájú pé ẹ create àkókò láti relax. Ẹ má wulẹ̀ gbéṣẹ́ sórí rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ mọ̀ dájú pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí temporary ni, kì í ṣe nǹkan tó ṣe é pé ó máa wà títí. Ẹ wà positive minded, ẹ free mind yín, ẹ ṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ẹ lè gbé ìgbésẹ̀ lórí bí ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín ṣe fẹ́ dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi gbé àwọn nǹkan tuntun ṣe. Ẹ lè wá ìdàgbàsókè fún ìgbésí ayé yín látara kíkẹ́ ọbẹ̀ ara sí àwọn ọjọ́ tàn wò lọ́kàn yìí kẹ́ plan rẹ̀ kalẹ̀. Ẹ gbìyànjú láti wá bí ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín bóyá fẹ́ gún régé dáadáa látàrí pé ẹ lè rí inspiration kan látọ̀dọ̀ wọn tó máa ń ràn ìgbésí ayé yín tàbí iṣẹ́ yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má ṣe lè rí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ẹ experience mixed emotion bákan lénìí o. Kọ́kàn yín pororo púpọ̀, kí inú yín dùn kó tó dàbí ìgbà pé inú yín tún rí bákan, kí ẹ rẹ́rìn kó tún dàbí ìgbà pé ẹ tún le jó, kí nǹkan ṣáà máa ṣe dàrúdàpọ̀ bákan lọ́kàn yín. Ẹ máa ní mood swing púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ kàn bí ara ti ju bó ṣe yẹ lọ. Ẹ wò lè rí dájú pé ẹ keep ara yín busy pẹ̀lú àwọn nǹkan mìíràn ṣíṣe, pàápàá àwọn nǹkan tó ṣe pa bí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ rí dájú pé ẹ gbé ọkàn yín kúrò ní gbogbo èròǹgbà tí ó tọ́ pátápátá. Ẹ wà positive minded kẹ́rù èròǹgbà rere. Ẹ create àkókò láti ṣe prayer lénìí kẹ́ sì rí dájú pé ẹ bá àwọn èèyàn ṣe, pàápàá àwọn olólùfẹ́ yín tó máa ń mú kí inú yín dùn.
turquoise blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.